Ẹ kú àsìkò yìí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Oríṣiríṣi orísun ló ti fìdí ìròyìn nípa ètò ìlànà ìgbésẹ̀ tuntun tí àwọn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti ń gbé láti kọ́kọ́ ṣètò bí wọn yóò ti dá ẹgbẹ́ ìṣọ̀kan alátakò sílẹ̀. Àwọn ará ìgbésẹ̀ tí wọ́n ń gbé náà ní gbígba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tí ó làmìlaka nínú ẹgbẹ́ òṣèlú bíi All Progressive Congress (APC), People's Democratic Party (PDP) àti Labour Party (LP) mọ́ra kí àwọn bá lè kọ́kọ́ sọ ara wọn di ọ̀kan. Lẹ́yìn náà ni àwọn yóò lè kojú ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ìgbésẹ̀ yìí ni àwọn oríṣiríṣi orísun náà fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn akọ̀ròyìn Vanguard ní Ọjọ́rú ní ìlú Àbújá. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn ẹgbẹ́ òṣèlú ADC náà ti gba àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn bíi ààrẹ àná ti ilé ìgbìmọ̀ aṣòfin David Mark àti gómìnà àná ti ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá láti jẹ́ alága àti akọ̀wé fìdíhẹẹ́. Gbogbo ìgbésẹ̀ wọn yìí kò ṣẹ̀yìn bí wọn yóò ṣe lé ààrẹ Tinubu kúrò lórí àga àlééfà kí wọ́n sì tún fi òpin sí ìṣèjọba rẹ̀ nínú ètò ìdìbò ti ọdún 2027 tí ó ń bọ̀ lọ́nà. Yíyan adarí fìdíhẹẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ADC náà wáyé ní ọjọ́ Ìṣẹ́gun tí wọ́n sì tún rí i dájú pé àwọn fi ẹnu ìpàdé alágbára náà jóná síbì kan. David Mark ni wọ́n fi ṣe alága tí wọ́n sì tún yan mínísítà àná fún ọgbọ́n inú ẹni tí ó tún lẹ́sẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n fi ṣe akọ̀wé fìdíhẹẹ́. Àwọn ipò mìíràn bíi igbákejì alága àpapọ̀ fìdíhẹẹ́ fún ìhà gúúsù ni olóyè Anayo Arinze, Alhaji Ibrahim Manzo gẹ́gẹ́ bí igbákejì alága àpapọ̀ fún ìhà àríwá àti mínísítà àná fún eré ìdárayá Bọ́lájí Abdullahi gẹ́gẹ́ bí akọ̀wé alukoro àpapọ̀ fìdíhẹẹ́. Orísun kan tí ó súnmọ́ àwọn tí wọ́n ń ṣètò ìṣọ̀kan náà sọ wípé ìgbésẹ̀ ìlànà yìí wáyé láti so gbogbo àwọn ẹgbẹ́ alátakò papọ̀ kí wọ́n bá lè ní agbára láti kojú ẹgbẹ́ òṣèlú APC àti pé wọ́n yan ẹgbẹ́ òṣèlú ADC nítorí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹgbẹ́ òṣèlú yìí bí agbára wọn ṣe tó ni wọ́n ṣe ń darí rẹ̀ tí wọn kò sì ní wàhálà aáwọ̀ ìjà bẹ́ẹ̀ lọ kankan rárá. Ìròyìn náà tún wá tẹ̀síwájú wípé ìgbésẹ̀ náà wáyé lórí bí gbogbo ènìyàn ṣe ń sọ̀rọ̀ tí inú wọn kò sì dùn gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń ṣe bíi ọ̀wọ́ngógó nǹkan, ségesège ọrọ̀ ajé, àìní ààbò tó péye àti àwọn ètò ìlànà lórí ọrọ̀ ajé tí wọ́n gbé kalẹ̀ tí ó sì ń mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Àwọn ìṣọ̀kan alátakò yìí tètè lọ yan ẹgbẹ́ òṣèlú ADC nítorí ìgbésẹ̀ tí àwọn àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ń gbé nípa dídá àwọn ẹgbẹ́ òṣèlú tuntun dúró láti ṣe ìforúkọsílẹ̀, èyí tí ìgbésẹ̀ wọn náà kò yọ ẹgbẹ́ òṣèlú All Democratic Alliance (ADA) sílẹ̀. Òun ló jẹ́ kí àwọn tètè lọ lo ẹgbẹ́ òṣèlú ADC láti fi lè jẹ́ kí èròǹgbà àwọn náà wá sí ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ti ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru ti bẹnu àtẹ́ lu pípa ọmọ ìpínlẹ̀ 13 náà nípakúpa èyí tí ó wáyé ní agbègbè Ogboji ní gúúsù ìjọba ìbílẹ̀ Orumba ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti sọ, àwọn ènìyàn tí wọ́n pa ní ìpakúpa náà ni wọ́n dédé kọlù níbi ìpàdé ọmọ ìlú tí wọ́n lọ ṣe ní ọjọ́ Ajé, tí wọ́n sì tún sọ wípé kìí ṣe pé wàhálà kankan ṣúyọ nínú ìpàdé náà. Nítorí ìdí èyí ni gómìnà ìpínlẹ̀ Ebonyi bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà gẹ́gẹ́ bí ohun tí kò mú ọgbọ́n lọ́wọ́, ìwà tí ó burú jọjọ, èyí tí kò yẹ kí ó máa farahàn láwùjọ àwọn ènìyàn. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ jáde síta láti ẹnu olórí akọ̀wé ìròyìn rẹ̀, Monday Uzor, ní Ọjọ́rú wípé òun fa ojú ro sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà gidigidi débi pé òun ti kàn sí gómìnà ìpínlẹ̀ Anambra Charles Chukwuma Soludo
láti tètè ṣe àwárí àwọn ènìyàn tí ó ṣiṣẹ́ ńlá ibi náà kí wọ́n sì tún ṣe ìdájọ́ òdodo láì fi falẹ̀ rárá, kí ó má sì ní kọ́ kankan nínú, kí ìṣẹ̀lẹ̀ náà má wàá fi òpin sí ìbáṣepọ̀ ìlú méjèèjì. Ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ nípa bíbá àwọn ẹbí olóògbé náà kẹ́dùn, tí ó sì tún ṣèlérí fún gbogbo ọmọ ìpínlẹ̀ rẹ̀ wípé àwọn yóò pèsè ààbò tó péye fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ náà nílé àti lóko lóde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Fọ́nrán àwòrán arákùnrin kan tí ó lọ faraṣunko sínú àjà òrùlé tilé ìfowópamọ́ kan ni ó ń jà káàkiri orí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ohun tí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ ni pé ọkùnrin afurasí náà wọ inú ilé iṣẹ́ ìfowópamọ́ náà ní àkókò tí iṣẹ́ ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ti FCMB. Nígbà náà ni ó rọra wọnú yàrá ìsinmi tí ó sì ti ara rẹ̀ mọ́ inú yàrá náà. Níbẹ̀ ni ó ti gun orí òrùlé ilé-iṣẹ́ náà lọ. Ó wá dúró síbẹ̀ títí di ìgbà tí gbogbo àwọn òṣìṣẹ́ yóò fi lọ sílé wọn tí iṣẹ́ wọn bá ti parí ní ọjọ́ náà. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì ni àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà wá rí wípé ilẹ̀kùn ẹnu ọ̀nà ilé-iṣẹ́ náà wà ní títì pa láti inú. Lójú ẹsẹ̀ ni wọ́n já ilẹ̀kùn náà láti ìta tí wọ́n sì wá gbọ́ ohùn kan tí kò yẹ láti inú òrùlé ilé-iṣẹ́ náà. Ọkùnrin afurasí náà ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ilé-iṣẹ́ náà gbé sọ̀kalẹ̀ níbi tí ó sápamọ́ sí, tí wọ́n sì tún rí wípé ó fẹ́ ṣiṣẹ́ aburú sí àwọn ẹ̀rọ gbogbo tí ilé-iṣẹ́ náà ń lò. Nínú fọ́nrán àwòrán náà ni ó ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe fi tipátipá sọ̀ ọ́ kalẹ̀ níbi tí ó farapamọ́ sí, tí wọ́n sì tún rí i pé àwọn fi lílù tún ayé rẹ̀ ṣe. Lẹ́yìn náà ni wọ́n wá fi okùn dè é mọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn akọ̀ròyìn wá sọ wípé ilé-iṣẹ́ ìfowópamọ́ náà kò tíì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà títí di àkókò tí àwọn ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ àná fún ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ David Mark ti kéde síta gbangba wáyàyé wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) sílẹ̀. Aṣòfin tẹ́lẹ̀ rí náà, ẹni tí ó ń ṣojú agbègbè ẹkùn gúúsù ní ìpínlẹ̀ Benue láti ọdún 1999 títí di ọdún 2019, ni ó sọ síta gbangba ayé pé òun ti fi ẹgbẹ́ òṣèlú alátakò sílẹ̀. Nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ó sì tún buwọ́ lu ìwé tí ó kọ láti fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà, ni ó ti tún jẹ́ kí ó di mímọ̀ fún iléeṣẹ́ Tribune orí afẹ́fẹ́ ní Ọjọ́rú. Ìkéde yìí wáyé lẹ́yìn wákàtí tí Mark àti gómìnà àná ti ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá di alága àti akọ̀wé fìdíhẹẹ́ ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), ẹgbẹ́ òṣèlú ìṣọ̀kan alátakò èyí tí wọ́n fẹ́ lò láti fi yẹ àga nídìí Ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ìdíje fún ipò ààrẹ ní ọdún 2027. Nínú ìwé tí ààrẹ àná ilé ìgbìmọ̀ aṣòfin náà kọ láti fi ẹgbẹ́ sílẹ̀ ló ti sọ bí òun ṣe jẹ́ olóòótọ́ tí òun sì tún ṣiṣẹ́ takuntakun nípa sísìn àti dídúró ti ẹgbẹ́ òṣèlú PDP nígbà tí ẹgbẹ́ òṣèlú náà wà nínú wàhálà, ìṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bí aáwọ̀ láàrin àwọn olórí tí àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn kúrò nínú ẹgbẹ́. Síbẹ̀ òun kò ríro rárá títí di ẹnu lọ́lọ́ yìí tí ìpínyà wàhálà ipò tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórí àti kíkọ̀jálẹ̀ láti bá ara wọn làjà, èyí tí ó wá ń mú àbùkù bá ẹgbẹ́ òṣèlú àwọn yìí, ni ó jẹ́ kí òun ronú jinlẹ̀ tí òun sì tún filọ̀ fún àwọn ará, ọ̀rẹ́, olóṣèlú akẹgbẹ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ìgbésẹ̀ tí òun fẹ́ gbé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òun ti ń dá ara òun lẹ́bi tẹ́lẹ̀ lórí ìgbésẹ̀ òun náà, ṣùgbọ́n ìpinnu tí òun ṣe náà kò ṣẹ̀yìn bí òun ti fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n ṣetán láti yanjú gbogbo ìṣòro tí orílẹ̀-èdè yìí ń kojú, tí wọ́n sì tún ní èròńgbà àti gba orílẹ̀-èdè Nàìjíríà lágbàtàn nípasẹ̀ ètò ìdìbò gbogbogbò
ti ọdún 2027. Lẹ́yìn náà ló wá dúpẹ́ lọ́wọ́ wọn tí ó sì tún wá gbà á ládùúrà wípé kí Ọlọ́run kó bùkún fún gbogbo ọmọ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ṣókí lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ sì subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé náà síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.